Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ mi kò ní di. Èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwálé ọmọ Ewéjẹ́. Kí ni mo mú wá fún yín lónìí ni ìtọ́jú ara yín eléyìí tí mo mú wá lónìí. Ẹ ṣètọ́jú ara yín. Àlàáfíà àti ẹ̀mí gígùn òun la fi ń lo ilé ayé o. Tówó bá dé tọ́lá dé, tí ò bá sàlàáfíà kò sí nǹkan kan. Eléyìí tẹ́ ń wò níwájú mi yìí tí mo mú wá fún yín lónìí, òun ni àìsàn ọgbẹ́ inú àti jẹjẹrẹ. Ǹjẹ́ a mọ irú àìsàn tó ń pè ní jẹjẹrẹ? A ò ní ṣàgbákò tọmọtọmọ. Ẹ bá mi wá egbò ewúro, ẹ wà á kó pọ̀ dáadáa. Egbò efinrin kó pọ̀ dáadáa. Orógbó, ẹ pá, ẹ yọ gbogbo èpo ara ẹ̀ kúrò. Ẹ wá gé wẹ́wẹ́, ẹ jẹ́ kó pọ̀ dáadáa. Ẹ kó orógbó yìí sísàlẹ̀ ìgò àbí ike bíi 2 litre, 5 litre, tẹ́ bá ṣe fẹ́ kó pọ̀ tó. Ẹ jẹ́ kí orógbó yìí pọ̀. Ẹ wá kó egbò efinrin àti egbò ewúro lé lórí. Ewé tẹ́ ń wò lọ́wọ́ mi yìí, ẹ já lọ́pọ̀lọpọ̀ kí ẹ kó lé lórí. Ẹ da ọtí hot sí. Lẹ́yìn ọjọ́ 4 yóò ti tọrọ dáadáa. Ẹ bẹ̀rẹ̀ sí ní mú. Lágbára Elédùmarè, gbogbo ohun tó ń jẹ́ ọgbẹ́ inú tó lóyìnbó ń pè ní ulcer yóò dohun ìgbàgbé. Bẹ́ẹ̀ ni àìsàn jẹjẹrẹ yóò dohun ìgbàgbé. Títí dìgbà míì, èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwálé ọmọ Ewéjẹ́. Ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe to my YouTube channel. Ire o.